Terrible TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Like
ọmọ mi sẹ́yìn o ọmọ ní mọ́tò. ọmọ mi sẹ́yìn o ẹgbẹ́ ní mọ́tò. àpàdé ọdún mi ìdè ìdè. máa tẹ̀tù rí láti ṣe o. lórí kí èmi àrò òṣè. Lájẹ́ ìgbà tí má ti gbé kíkọ́ wẹ́ ní kékeré tó wà jọ. Èmi àrò òṣè. Ìgbà tí má ti gbé kíkọ́ wẹ́ ní kékeré tó wà jọ. Èmi àrò òṣè. Orí Abíọ́dún ìbàjẹ́ báyìí. Àràmọ́dọ́.
Àkọ́kọ́ mi nínú lọ́dọ̀ ìlànà sí i. Ìbí tó pọ̀ lọ́wọ́ ọdún mẹ́wàá tó ń lọ. 10 years later, UK. Lọ́wọ́ lábẹ́ ìlànà lórí mi ló ti pọ̀ lọ́wọ́lọ́wọ́. Àbúrò náà fi bá sùn wà ní ọ̀gá ńlá. Ìyàwó ẹ̀ jọ, ká máa bẹ́tò lọ báyìí ní pápá. We have Dr. Bright Oriyomi is here, and then Dr. Emmanuel Zani is here. I wonder what I want to celebrate your welcome. So I have the CEO of Urban Mix, Water the Building, the brother and the friend. A máa kásẹ̀ ètò yìí pẹ̀lú àìlágbára ọlọ́run. Èso ẹ̀jẹ̀ òní wà lọ́wọ́. Ayọ̀lá fi bẹ̀rẹ̀, Ayọ̀lá máa fi parí ẹ̀. Gbogbo àwọn táàrí tí wọ́n débi láyọ̀ àtàlàáfíà. Gbogbo àwọn táàrí tí nǹkan kò ní ṣe wọ́n. Lẹ́yìn tí bá ṣètò ìtọ́ta parí ẹ̀, bóyá aago méjì ò parí ni oníkàlùkù adénú àtàlàáfíà. Ìkọ́sẹ̀ kò ní bẹ́ẹ̀ kọ̀ọ̀kan. Ọlá lòkúrá ni ọlá bẹ́tìlá tí ọlá wíbẹ̀ jẹ bẹ́ẹ̀ tọ́lọ́run ni. Ó ti ṣe bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀ ni. Inú ẹni ṣe nǹkan lẹ́yìn ni ayọ̀ náà ní bàjẹ́. A tún máa ṣe mí lọ́sẹ̀ tó ń bọ̀. Ayọ̀ náà ní bàjẹ́. Gbogbo àwọn tó wà bíi pátá, àní dààmú, àní tì. Nígbà tí a bá bẹ̀rẹ̀ sí ní dunú, a máa ráwọn tó máa ná páùnsì. Irú àwọn tọ́jà tì lóyìnbó lè, wọ́n á ná páùnsì. Irú àwọn kílámàsì, ẹ̀kọ́ mo ṣúọ̀ pé páùnsì kan máa ná bì. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run á fún wa ṣe, ó ti fún wa ṣe. Ọlá láọ́lá, ọlá kòátá, ilé àbíyá, ilé àti Jésù wà. Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.